Alájí Ibrahim Adéṣọlá rẹ̀ mú. Bóyá Àkámàrà ni wọ́n ń pè mí lórí rédíò Àkámàrà. Ẹni máa ṣe program lórí fídíò. Ẹ ti ń gbọ́ mi rí ni? A máa ń gbọ́ lórí fídíò kọ̀ọ̀kan káàkiri. Kí lẹ fẹ́? Ẹ ṣe Mr. Alájí owó máa gọ ní àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun. Alájí kan Alájí Ajísafẹ́ bóyá mọ̀ Alájí Ajísafẹ́ Alájí Ajísafẹ́ ní Owódé Yewa Ìdíròkò Owódé Ìdíròkò Yes, kí ló fẹ́lẹ̀ sí? Ẹ má bínú wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa tó jọ wá lójú Alájí fẹ́ ń gbọ́ mi yé. Mo ń gbọ́ mi tó tẹ̀lẹ̀. Ǹdó tẹ̀lẹ̀ náà ni pé wọ́n ní ẹ̀rán àwọn èèyàn lọ sí Mẹ́kà sí lódò ní ìsà. Bẹ́ẹ̀ni. Wọ́n lè rán àwọn èèyàn lọ sí Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tẹ́tí ń ṣe ní ìsìn wọn ló tọ́dún mélòó sẹ́yìn. Bí olúwa ti rán mi pé kí n mọ̀ sí fún èèyàn yẹn. Bọ́ọ̀lù ń bó ṣe rán yín kẹ́ mọ́ sí fáwọn èèyàn nù. Bẹ́ẹ̀ni, a gbọ́dọ̀ kí owó sí aláìní fún ṣe ìtọrẹ àánú fún àwọn ọ̀dọ́ káwọn èèyàn lọ sí Mẹ́kà. Kábíyèsí Ọlọ́run. Alájí Lukman. Ẹ̀yẹ́ ẹ̀sùn ń gbọ́ ẹyin kí ló wá fún gẹ́gẹ́. Ọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀jẹ̀ fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́. Mo understand mi. Ẹ̀wọ̀n understand mi. Bẹ́ẹ̀ni. Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé wọ́n ní ẹ̀ máa ń béèrè kíní kan lọ́wọ́ wọn kíní kan náà sà. Béèrè kíni ọ̀. Wọ́n ní tí wọ́n ti Mẹ́kà dé gbogbo wọn tẹ́ rán wọ́n ní ẹ̀ máa béèrè kíní kan lọ́wọ́ kíní kílẹ̀ yìí mọ̀ pé wọ́n ń béèrè gẹ́gẹ́ bí àbọ̀ Mẹ́kà wọn. Kí ni mo béèrè? Àbáwọ̀ afẹ́jọ́ sùn yìí òṣòro kẹta ni mo béèrè ni. Alájí ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa ẹ̀dá kùtù lọ́lọ́ ẹ̀ tẹ́ ń bá sọ̀rọ̀ náà èmi lè sọ ọmọdé mọ́ o lọ́jọ́ orí o máa yí ọjọ́ orí mi ìdúró ìmọ̀tẹ́ fún ọdún orí yín. Alájí Lukman ẹ̀dá kan yẹ ká ṣe sùúrù fúnra wa yẹ rí ọ̀rọ̀ yìí èmi fi ká ṣe ní tùbínùbí bẹ́ẹ̀ nǹkan tá a lè wọ́n ní kódà ẹ̀ńtírẹ́tì ẹ̀ wípé tí ò bá fi ilẹ̀ kó tó di ájì tó ń bọ̀ yóò kan ìbínú yọ. Ilé mi kan ó lọ sẹ́nìkan mo ní ẹ̀tọ́ láti rán ọmọ sí pé mo ní ẹ̀tọ́ láti bèrè kan tí mo béèrè ṣé 10 million ó tí ọmọdé ní mi ìyàbí máa ń lọ wọn lọ náà. Alájí ẹ̀mí kan ó lọ bẹ́ẹ̀ nìkan. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ̀yin náà lè gba 10 million sí ilé kẹ́sì rẹ̀ lọ ẹ̀ ní pé nǹkan tó bá yẹ ó sáà ní nǹkan bá jọ sọ ó ti kó tó lọ. Ó ti wá náà jọ sọ yé kó tó lọ. Alájí. Ẹ dákun ẹ jẹ́ ká èmi ò ọ̀dà náà kí ni mission yín pẹ̀lú nǹkan tẹ́ ń béèrè ń kí lẹ fẹ́ fi ṣe. Nǹkan tí mo bí pèmí tí mo rán lọ ó ní nǹkan tá a jọ sọ. Ó ní nǹkan tí ẹ jẹ́ nǹkan tá a jọ sọ bẹ́ẹ̀ ni. Alájí bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ ń béèrè aṣọ haram tó fi ṣe wàhálà lóhùn. Mo lẹ́tọ̀ọ́ láti béèrè ẹ̀ ó ní nǹkan tá a jọ sọ náà. Ṣé ìyá bá kó tẹ́lẹ̀ lọ fún ìyàgbẹ́ yóò yẹ ilé ẹ̀jú tẹ́lẹ̀ kẹta ẹ̀jẹ̀ ìjọ sọ́ ni? Èyàn bíi márùn-ún tí ó tẹ́bi lọ lọ́nà márùn-ún náà. Orí òun sọ́nà lè ń ṣe fún àbẹ́sù. Ẹ̀yin ẹ̀ fi yẹn sílẹ̀. Kí n fi yẹn lẹ̀ Alájí. Ẹ fi yẹn sílẹ̀. Ọlọ́run bẹ tó sìn ún. La ilaha illallah. Ọlọ́run bẹ tó ń sìn ún. Bẹ́ẹ̀ ni náà. Tá a bá dọ̀rùn lábálábẹ́ láti tó máa mọ ẹni tó máa sin Ọlọ́run. Tá a bá dọ̀rùn látò ẹni tó ń sin lọ́hùn. Bẹ́ẹ̀ ni. Alájí ọ̀dà pé bí mo ṣe ń gbúrò yín ẹ kéwú díẹ̀ àbí. Àánú àgbáyé kí n kọjá. Kí lẹ fẹ́ gbà nílé ayé tẹ́ ẹ̀ lérí gbà lọ́rùn. Alájí, màá kọ́ ti fẹ́ gbẹ̀yìn létí o.
ṣé nǹkan ti ẹ̀gbọ́n báyìí wọ́n kọ́ tẹ́tẹ́ fún ilé tó tó bá wù orí rédíò lẹ́tí ṣiṣẹ́ lórí tó ẹgbọ́n sáfẹ́fẹ́ wọ́n kọ́ tẹ́tẹ́ fún ilé tó. ẹ̀kọ́ tẹ̀ fi rí. mo rẹ̀fẹ́ ti tó tó yẹ kí ẹ̀yin náà fi wọ́n lẹ́yìn ẹ̀fí ló ṣe nǹkan fún yàtí ìbí alájẹ ẹ̀kọ́ lórí fẹ́ẹ́ fún mi jọ. Allahu Akbar. ayé ìkọ́ni ìkà àwọn tó wà nínú ayé ní ẹ̀bẹ̀. So lẹ́yìn ìgbà yẹn la wá rí like a short clip tí wọ́n ní gbogbo voice note táwa gbọ́ yẹn o wọ́n ní fake ni wọ́n go as far as saying it is a prank. Kí lẹ̀yin mọ̀ tó ń jẹ́ prank? Báwo lẹ ṣe máa fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe prank? Ẹni prank ni ṣé àwọn ọmọdé lẹ̀ ń bá wí ni? Don't take people for a fool. Don't play with people intelligence. Don't deny what is not deniable. Ẹ lè ba Islam jẹ́ mo sọ fún yín no matter what. But that truth, we all know the truth. We all know the truth. But a lè máa drag ọ̀rọ̀ náà máa drag ẹ̀. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ gbé jẹ́ àṣírí tí ń tú ẹ lọ gbé jẹ́ because nísìn like personally nísìn alhamdulillah téèyàn kan bá ní ajá mo fẹ́ sponsor ẹ lọ sí Mecca inú mi ó dùn àmọ́ pé kó wá ṣe agreement pẹ̀lú mi pé o tó bá dé o aṣọ ọrùn rẹ o bá mú wá o pẹ̀lú ilé ìtàtìrì kò lè possible so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà wí even though ẹ bá sọ pé prank ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ti wà wí lórí irú ọ̀rọ̀ báyìí kódà ó lè mọ jàṣọ ó lè jẹ́ pé bàtàlẹ́ tó máa yí sí next àbí cap or anything tó wà suspicious àwọn èèyàn ti wise ẹ lè ba ìsìlámù jẹ́ ọ̀rọ̀ bàǹtàbàǹtà that is blasphemy ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́yẹn like seriously so èmi wá gbogbo wọn ló lórúkọ Alhaji Lukmanu adẹ̀gbọ́ voice ẹ̀ lórí evidence yẹn agbọ́ voice ẹ̀ tó bá wá jẹ́ pé wọ́n wá ní prank ní àwọn ṣe géèmù ni tí wọ́n dẹ̀ rí tí èèyàn kan sì wà tó ń jẹ́ Alhaji Lukmanu owó òmàgọ̀ tó jẹ́ pé Alhaji Lukmanu owó òmàgọ̀ yìí àdúgbò tí àwọn rédíò pírẹsẹ̀ntà yẹn àdúgbò tí wọ́n sọ wípé Alhaji yẹn ń gbé òun náà ni Alhaji kan wà tó ń jẹ́ Lukmanu owó òmàgọ̀ tí Alhaji yẹn dẹ̀ sponsor àwọn èèyàn lọ sí Mẹ́kà wàlá Alhaji Lukmanu owó òmàgọ̀ ibikíbi tẹ́ ẹ bá wà ẹ sùn àtọmọ ajísáfẹ́ àti rédíò pírẹsẹ̀ntà àti gbogbo rédíò yẹn ẹ lọ sùn wọn ẹ jẹ́ kí ayé ibi tó orúkọ yín ti bàjẹ́ dé ẹ jẹ́ kí ayé mọ̀ pé yes irọ́ ni wọ́n pa ẹ sùn ìyálàyà wọn but gbogbo èyí tẹ́ ẹ ṣe yẹn kí wọ́n mọ dọ̀bálẹ̀ yẹn is a prank is a movie I don't believe it but ẹ lè ba ìsìlámù jẹ́ ẹ kàn bara yín jẹ́ náà ni you understand so ìyẹn lọ people be wise. ó ṣẹlẹ̀ fẹ́nìkan ibo ni fíìmù tó ti wọlé sá ibi wọ́n tún wo fíìmù. that is it nǹkan tó ń tẹ̀lé nìyẹn. ìṣẹ̀lẹ̀ bá ẹ̀wọ̀ ẹ̀ bínú wọ́n ní sọ̀ ọ́ láàrin ẹ má bínú ẹ̀yin bàbá sà ṣẹ́rí ẹ̀ bàbá tiẹ̀ mú when you mention a film abẹ́ mọ táìtù yẹn gọ́sẹ̀ ni ẹgbọ́n máa sùn yín ẹni ẹgbọ́n á sùn yín pé dábàá fi dárúkọ ẹni táìtù kan ṣẹ́rí ẹ ti tọrọ àfihàn àwọn bàbá wọ́n dẹ̀ ti forí yìí ẹ má tún máa parọ́ ṣẹ́rí journalists na we are trained journalists àti rí pé ẹ ti ń ẹ̀sọ́ tán so that the whole world wọ́n ti gbọ́ pé aṣọ ìrámù wọn fi ń ṣe ritual ni wọ́n á lè rí pé rọ́ ni àwọn tó fẹ́ ràn ọ́ lọ 30 people tó fẹ́ ràn ọ́ lọ àjùmọ̀ ọ̀nà ọmọ wọ́n á lè neutralize ẹ̀ a fẹ́ jẹ́ kí the virality kìíní yẹn bó ṣe go viral yẹn tó yẹ káwọn èèyàn rò pé yóò máa lo aṣọ ìrámù fún ritual ẹ̀ a fẹ́ kó go another viral video that will say irọ́ ni mo pa o so that àwọn tó ń ràn ọ́ lọ they will continue sending people now ẹ lọ sàn irọ́ ni mo pa o kọ́ lọ forí jì mí o ẹ fi fíìmù lẹ̀ if it is film ẹ dá ọkọ̀ táìtù rẹ̀ àwọn máa wá jáde a máa wá fíìmù yẹn jáde ẹ̀ dá ọkọ̀ táìtù rẹ̀ akọ̀lá. ní gbogbo ọ̀rọ̀ tí a gbé jáde nínú ètò àkàmọ́ra tí ó mú ọ̀rọ̀ ìrámù lọ́wọ́ yìí irọ́ ni. Frank.